Hello, hello. Ẹ̀yin èèyàn mi, tuntun mi là tún gbé wá fún yín. Kẹ́ máa wo àwọn èṣù bí èèyàn. Èmi tí mò ń pè wọ́n bẹ́ẹ̀. A rí wọn ká tó pè wọ́n torí gbogbo ìwà èṣù náà hù ní ààfin yẹn. Olórí Rónkẹ́ mà ní. Olórí Rónkẹ́ tó ń ṣe bíi pé bóyá ó ti born again níjọ́sí. Tí gbogbo èèyàn sọ pé ó ti jáwọ́ o. Ó ti fẹnu jẹ́wọ́ pé òun ò ní disturb Naomi mọ́ o. Òun ò ní rí nǹkan Naomi kó òun bàjẹ́ o. Òun ò ní rí ọ̀rọ̀ Naomi kó òun dà sí o. Olúkálùkù kó máa lọ́ ń lọ tí ẹ. Àṣé èṣù bí èèyàn ni wọ́n. Wọ́n kàn fojú jọ rẹ̀. Àṣé ọ̀tá ni wọ́n. Bẹ́ẹ̀ ni. Wọ́n bá lólórí Rónkẹ́. Ó lọ bá àwọn ọmọ yìí. Wọ́n ló pe, a gbọ́ ní o. Wọ́n gbọ́ ní íńtánẹ́ẹ̀tì ni o. Íńtánẹ́ẹ̀tì la ti gbọ́. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni tiwa láti máa tójú bọ́lé káàkiri? Wọ́n ló pe àwọn princess obìnrin tí kábíyèsí bí àti princess Adéọlá àti princess Adéwámiwá. Wọ́n ló pe wọ́n pé ṣé bí wọ́n wá, ẹ jẹ́ ká lọ bá ìyá yín. Kí ìyá yín kó wá sáàfin kó wá béèrè lọ́wọ́ kábíyèsí. Gbogbo ẹrù tí kábíyèsí tó fún Tádé ní ká wò. Gbogbo ẹrù tó wíìlì fún Tádé ní ká wò. Gbogbo gbogbo nǹkan ẹ̀. Half of it nǹkan tí kábíyèsí ní. Ó ti lọ wíìlì fún Tádé ní ká wò. Pé tí yín ń kọ́. Ẹ̀yin èèyàn mi ó ní ó wá béèrè lọ́wọ́ àwọn yẹn pé ẹ̀yin ń kọ́. Ṣé ẹ ní béèrè lọ́wọ́ kábíyèsí tí yín pé gbogbo nǹkan ẹ̀ pátápátá ló ti fún Tádé ní ká wò. Ẹ béèrè tí yín. So it's better ká lọ sí ọ̀dọ̀ mọ́mì yín. Kí mọ́mì wá bá kábíyèsí pé ó gun tàwọn ọmọ òun kọ́. Àwọn ọmọ àwọn. Wọ́n ní àwọn ọmọ yẹn, bó ṣe bá àwọn ọmọ yẹn sọ pé àwọn ọmọ yẹn kàn bú sẹ́rìn-ín. Bíi pé kí ni ìyá yẹn ń sọ? Ṣé òun ló bá wa ní bàbá wa? Ṣé nǹkan tá a bá need pé a fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa, ṣé ó máa sọ fún wa pé òun ò ní fún wa? Àbí kí bàbá wa ti fún wa ní nǹkan tí àwa ti need. Ó ti fún wọn lábẹ́lẹ̀. Ìyá yẹn ò mọ̀. Ó dàbí pé ẹ̀rín tó ń rìn jáde ní ọ̀dọ̀ èyí tó ń pè ní àwọn olórí àpàpàǹdodo ó wù wọ́n pé òun ẹlẹ́dàá wọn. Ọlọ́run á dẹ̀ fìyà jẹ gbogbo àwọn tó ń pursue Naomi yẹn. Ó máa dẹ̀ ṣe o. Bẹ́ẹ̀ ni. Lórúkọ Jésù. Ọlọ́run ló máa dá wọn lóhùn. Gbogbo ló máa fún wọn lésì gbogbo nǹkan tí wọ́n ń plan àti ṣe fún Naomi àti Tádé ní ká wò. Lágbára Kristi. Níṣe làánú àwọn ọmọ yẹn dẹ̀ ṣe ìyẹn Tádé àti ìyá ẹ̀. Abírú ọ̀ranyàn wo leléyìí, kí ni wàhálà? Èmi ò wá blame wọn. Kábíyèsí gan ni mò ń blame. Kí ni kábíyèsí yìí ń fi àwọn ọ̀daràn yẹn ṣe láàfin? Àwọn íńtánẹ́ẹ̀tì yẹn ń béèrè question yẹn. Wọ́n á béèrè lọ́wọ́ máa ní ìwọ Ọlọ́run. Ọlọ́run ló lè dáhùn answer yẹn. Wọ́n ní tẹ bá rí ọ̀rọ̀ tó ń sọ sínú kọ́mẹ́ǹtì, ó mà lágbára. Pé ṣé kábíyèsí pẹ̀lú bó ṣe wà yẹn, kí ló fẹ́ fi àwọn people yẹn ṣe láàfin? Kí ni ìwúlò wọn láàfin? Kí ni gbogbo nǹkan tí kábíyèsí rí lọ́wọ́ wọn tó ń bá wọn discuss tó fi di pé ó retain wọn ní ààfin? Ṣé adviser ni gbogbo wọn ni àbí wọ́n contribute mọ́ nǹkan tí kábíyèsí nínú oyè tí kábíyèsí jẹ láàfin? Ṣé wọ́n contribute mọ́? Àbí kí ni ìwúlò wọn? Wọ́n ń béèrè question. Ọlọ́run nìkan ló máa answer. Ló máa bá wa answer àwọn people yẹn ní dáadáa. Ọlọ́run ni. Ní gbogbo wa náà, ó yà wá náà lẹ́nu. Ó sọ sí wa lẹ́nu, ó buyọ̀ sí. Torí ẹ̀ la ṣe ń fẹ́ pé kí ẹ máa bá wa máa comment. Káwa náà ká fi máa gbọ́ra wa yé. Ká dẹ̀ fi máa kọ́gbọ́n fúnra wa náà. Lọ́ bá ní olórí Rónkẹ́ o. Ó ní pọ́pọ́ ṣìṣe wàhálà o.
tó lọ ń bá àwọn ọmọ kéékèèké yẹn. Tí táwọn ọmọ yẹn bá need nǹkan, ṣé wọn ò ní lọ bá bàbá wọn? Ṣé ó mọ nǹkan tí àwọn ọmọ yẹn tán ti béèrè lọ́wọ́ bàbá wọn tí bàbá wọn ti fún wọn? Àbí ṣé gbogbo aṣọ là ń sá lóòrùn ni? Obìnrin làwọn ọmọ yìí now. Lóòótọ́ bàbá wọn á fún wọn níwọ̀nba nǹkan tí ó máa fún wọn, torí wọ́n máa lọ sílé ọkọ wọn. Àwọn náà á tún máa lọ gbilẹ̀ ní ọ̀dọ̀ ọkọ wọn. K'Ọlọ́run kó fún wọn ní ọkọ olóríire bíi ti bàbá wọn. Bẹ́ẹ̀ ni, àwọn náà á tún lọ gbilẹ̀ ńbẹ̀. Àwọn ọmọ yẹn náà, àwọn ọmọ tán tún bí síbẹ̀ yẹn, wọ́n á tún gbilẹ̀. Wọ́n á kẹ́rù, wọ́n á ní lọ́dọ̀ bàbá wọn, wọ́n á tún ní lọ́dọ̀ ọkọ wọn. Bẹ́ẹ̀ kì í dẹ̀ ṣe pé ó máa wà equal to ọmọkùnrin tó wà ńbẹ̀. Àfi tó bá jẹ́ pé kábíyèsí kò bí ọkùnrin kankan rárá, ló lè pín gbogbo ohun ìní ẹ̀ dọ́gba 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 fáwọn obìnrin, gbogbo obìnrin tó bí, ó máa pín dọ́gba. Ṣùgbọ́n èwo ni ti Rónkẹ́ lórí Rónkẹ́? Ó mà dẹ̀ ṣe o. Àṣé èṣù lèèyàn, àṣé èèyàn lèṣù. So ó fẹ́ kí ìyá àwọn ọmọ yẹn káwọn náà dìde ogun sí Naomi. Nǹkan tó fẹ́ nìyẹn. Káwọn náà bí àwọn kan ṣe wọ́n ṣe fà á fà á fà á fà á tọ́wọ́ wọn ò tó. Torí ìyà náà ń jẹ ńbẹ̀ yẹn ibi tán wà yẹn. Lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ kábíyèsí. Ìyà náà ń jẹ. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ni gbogbo wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ Naomi àti Tádéníkáwò láti ro ìbàjẹ́ fún, láti plan àkóbá fún ọmọ yẹn, fún Naomi àti ọmọ yẹn. Wọn ò ní rí ìgbé ayé rere gbé lágbára Kristi. Torí ìdààmú yìí ti pọ̀jù fọ́mọ yẹn. Ìdààmú yìí ti pọ̀jù fún Naomi àtọmọ ẹ̀ tó ń fún ní headache, tó ń dẹ̀ tó ń victimize. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ọlọ́run ló máa ti ẹ̀ ní kí ọmọ yẹn ní Jésù, tó ní Ọlọ́run ọba ààyè tó ń jà fún. Ọpẹ́lọpẹ́ Jésù, Ọlọ́run ìyanu, tó ń fi ọ̀rọ̀ Naomi tó fi ń ṣe ìyanu, tó ń fi ọ̀rọ̀ òun àtọmọ ẹ̀ fi ń ṣe ìyanu. Bẹ́ẹ̀ ni, wọ́n ló lórí Rónkẹ́ o. Òun ló ké gbàjarè lọ bá àwọn ọmọ pé kí wọ́n lọ sọ fún ìyá wọn pé àwọn náà fẹ́ gba ogún wọn. Wọ́n ti pé gbogbo ogún kábíyèsí, ti pé gbogbo ogún ẹ̀ fún Tádéníkáwò àtọmọ àti ìyá ẹ̀. Ẹ wo Tádéníkáwò ọmọ kékeré. Kí ni irú ìyẹn ní mọ̀? Tẹ́ fi ń victimize ọmọ ẹ̀. Ẹlẹ́dàá ọmọ yẹn ló dẹ̀ máa fìyà jẹ wọ́n. Lágbára Kristi ọba ìyanu. Ẹlẹ́dàá ọmọ yẹn, ẹlẹ́dàá Tádéníkáwò, òun ló máa jà fún. Òun ló máa gbé níjà. Lágbára Kristi Jésù. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n tún gbé eléyìí wá sí etí ìgbọ́ yín ká tún jọ ro àsọyépọ̀. Kí ni ọmọ kékeré yẹn, kí ni nǹkan tó ń bá ọmọ kékeré yẹn dù? Ẹlẹ́dàá ọmọ yẹn á dẹ̀ fìyà jẹ wọ́n. Ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá mi love ẹ. Ẹ ṣé gan, ẹ̀yin èèyàn mi. God will bless you. Etí tẹ fi ń gbọ́ wa ò ní di. Lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Amen. Thank you very much. Bye.